nípa ọ̀pọ̀ entertainment ó lè ní ẹgbẹ́ tí wọ́n fún un. ọmọ òfin ẹgbẹ́ ní ẹ̀yìn ẹgbẹ́ tí. ọ̀pọ̀ sì náà ẹ̀rọ bá ń sọ ẹ̀gbọ́n ìgbọ̀nmọ́ láì ọ̀pọ̀ ọ̀yọ̀dọ̀ ẹ̀wọ́n tó mú ọ̀nà ìrọ̀lẹ́ ẹ̀sìn tó mọ̀ lọ́wọ́ ojú wọlé àtúnyọ̀. Ike m bi n'ọta dọrọ. Ọmọ ìjọ àdáná fẹ́ ní sí ọjà adájọ́ àtúmọ̀ pẹ̀lẹ́tọ̀. Òṣèlú náà ti lé yìí. Ọmọ òṣèlú kò ní sí àdáná ọ̀rọ̀ lórí ọ̀bọ̀ yìí ní sí ẹ̀yẹ. Ọ̀tútù lọ́sẹ̀ ní Nàìjíríà sọ́kà ìlú náà máa ń gbòòkù. Ọ̀gbọ́n mi náà yọ ọ̀gbìn kú lọ, mo yẹ máa fi gbòòkù láti fi wọ́n. Ó lè wọ́n wọ́n bá àwọn ọmọ yìí wọ́n tó bá máa ń rà àwọn ọmọ ìtàn. Ìjọba ó yí. Yeah, but life. He can be not. Ghana be
Ini